mu'ammara lil adad tabiqo hawali ahayani ya mufti ya fi lori ṣéèkù àgbà ali amani ṣéèkù àgbà tí gbogbo wa wá pé tì ya mufti ya fi lori tí bàbá ti ń bẹ láàyè àgbàro ipò àgbà fún tí wọ́n lẹ́yìn ní kẹ́ máa jẹ́ mufti fún gbogbo Ìlọrin. ya mufti ya fi lori oníkìjì bá ali amani mufti ń bẹ lù mí kanrin àmọ́ lù wo ló lè fẹsẹ̀ wọn sẹ̀ pẹ̀lú Ìlọrin bíi mímọ́. ya mufti ya fi lori wọ́n ti fẹ́ lómi ní mọ́síbù ìfitá nílùú mi kì í sọdún mẹ́wàá sẹ́yìn àmọ́ nítẹ̀yìn dépò ìdárò ẹ ti bá ẹ ti dúró. mufti ya fi lori oníkìjì bá ali amani ṣé o ṣáàsì ilé ọlọ́mọba kẹwọn wọn lójú jojú lọ ìlú náà jù lù lọ èèyàn ju èèyàn lọ. ya mufti ya fi lori oníkìjì bá ali amani ẹ̀yin tó lóun gbèsè máa mú gbogbo tí ń jẹ́ àmọ́ nílé lọ́wọ́. ajalu ma kana yufuta papin tí wọ́n fi ṣe ìfitá táàrí lára èèyàn tá a fi mọ̀ pé wọ́n tọ́ ní mufti. bí fàfil Qur'ani ojú alukurani lọ. papin téèyàn lè fi ṣe ìfitá wù lónìí níjọ́ tí ànábì ò sí mọ́ tí Abubakar lọ tí Sayyidina Umaru wà ń bẹ lérí khilafa Sayyidina Umaru wà àdírẹ́sì ọ̀rọ̀ nípa sàdáàkì tí wọ́n mọ̀ san fáwọn obìnrin ìwọ́n sọ wípé ẹ̀yin obìnrin ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o sàdáàkì tí wọ́n fún yín tẹ́ fẹ́ máa gbà nísìn yàtàgàlà ó ti fẹ́ máa ga jù ó ti fẹ́ máa pọ̀ jù bẹ́ẹ̀ lóbìnrin kan dìde nínú àwọn obìnrin tó lọ kírun mọ́sálásí àtẹ̀yìn ló ti fọhùn ránṣẹ́ wípé àyámúnáhùn lọ́hùn wátẹ̀múnáhùn náà yà Umar ìtọ́nà ń bùn wá lẹ́bùn tọ́lá Kùránì lọ sọ wípé tẹ́ ẹ bá fún wọn ní kìntáàrù tẹ́ ẹ fi ṣe kíni tẹ́ ẹ fi ṣe sàdáàkì wọn ẹ̀bùn wọn ni àjẹmọ́rùn wọn ni Al-Kùránì ò fi límìtì sí kí ló yẹ tí wọ́n mọ̀ rí pé ọ̀pọ̀ jù kí lóbìnrin yẹn ṣe bó ṣe sọ̀rọ̀ tán Sayyidina Umaru ní àtúwà àsáwọ́bàtì òun ṣe mistake obìnrin yẹn ló pè òun padà ìftáwù kan nù ń bó ló ti mú jáde. ajalu kana yufuta bihi fafil Qur'ani. béèyàn bá wá ń sẹnu níṣekúṣe pípẹ́ à ó sì jóun ni wọ́n fún ní mufti kéwú mélòó ní bẹ lára ẹ̀ ìmọ̀ mélòó ní bẹ lára ẹ̀ bó ní pe ara fi Al-Kùránì lọ bá mímọ̀ pàpín kéyìn ó ṣe ìftá inú Al-Kùránì lọ wà Al-Kùránì ẹ wá mọ́dọ̀ rẹ̀ ẹ fẹ́ mọ̀ ẹwẹ́ ju gbogbo àbá lọ. wàá tàbí Qur'ani. mo lùdí yín bí ọdún márùn-ún bíi mẹ́fà tí mo wálé tí mo sọ̀rọ̀ kọlùn tí mo pe mọ́lìdì yín ní mọ́lìdù kọlùn ìjọ náà ni mo ti fún yín àfáà Al-Kùránì ìlú Al-Kùránì yín ìjọ náà lọ́hùn ibi tó wà ibi tó mọ kì í hàn sáyé tó bó ṣe hàn lónìí tọ́jẹ́ pé bẹ́ẹ̀ bá fẹ́ já inú Al-Kùránì náà bẹ́ẹ̀ bá fẹ́ rẹ́ inú Al-Kùránì náà kódà bí wọ́n bá fún ní tọ́pìkì pé sọ̀rọ̀ ń pa gílóòbù ẹ̀ sì rí bí wọnú Al-Kùránì. téèyàn fi ṣe ìfìtáwù tẹ́yìn sì mọ̀dù Al-Kùránì ìwé tó báyìí a jẹ́ wípé wá fakọ̀ ṣáánú lọ́bàbà ipò tí wọ́n fún ẹ̀yìn lọ́wọ́ Qur'ani ṣàkọsí ìyàtọ̀ turjumani. ẹni ọba mọ̀tì fún tẹ̀dọ̀ nǹkan ní Lárúbáwá pè ní turjumani ẹ̀yin ni ṣàkíyàtọ̀ turjumani fún Al-Kùránì ẹ̀ mọ̀ Al-Kùránì wá bẹ́ẹ̀ bá wá sọ ẹ́ nìbọn bá mọ̀ wá orí inú Al-Kùránì mọ́là múmínì bá ń lọ yà yín ẹ wà á fi hàn gbogbo ayé ọmọ wípé ní rárá múmínì kì í pe àyà sí yín lẹ́nu nítorí bá bá gbẹnu láyà kẹtí ìbá sì bẹ̀rẹ̀ fẹ́ kọ́ lọ ẹni ibẹ̀ nǹkan ọwọ́ sàlẹ̀ lọ́wọ́. Ọlọ́run fún Al-Kùránì yìí nínú mísà tẹ mú lára fáyín ṣe pa ádámà mi. Fọ́láhàmúdù jáàzà jáwàzà. Bàbá jẹ́ pé ní tí nǹkan tọ́ sí náà ni wọ́n gbé fún ọpẹ́ tọ́ ní títọ́. Ní àlìhí min zamani. Ó tọ́ fáwọn tí wọ́n lọ́pẹ́ àkọ́kọ́ ẹni ó lọ́pẹ́ lọ́lọ́run. Ó tọ́ fáwọn tí wọ́n bí yín lọ́kùnrin lóbìnrin. Ó tọ́ fáyín. Ó tọ́ fáwọn tí wọ́n tọ́ yín lójú ọ̀nà tàṣọ́wọ́. Ó tọ́ fáwọn tí wọ́n ṣàánú yín pẹ̀lú àṣírí. Ó tọ́ fáwọn tọ́lọ̀ ń lò láti jẹ́ kí ìjẹ́ èèyàn yín ó pé insaniyatun kamilatun sofiyatun mutakamila. Yá mo fún ti yá díìnì tẹ́bí kọ́. Èyí tó kù ní ká ṣàdúrà
Yá mú fún ti yá dín ní tẹ̀bí kọ́. Sheikh Suleiman tí wọ́n fún yín ní mansibul ifta àdúrà wa ni wípé tẹ̀bù kọ́. Mu'ammaran lil adani. Ọlọ́run ò ní ṣe lórí ẹ̀dẹ́ tí ó fi wá ìwà yìí. Mu'ammaran lil adani. Ọlọ́run ó jẹ kẹ́kẹ́rin kése lil adani fáwọn tí wọ́n nífẹ̀ẹ́ yín. Àwọn tí wọ́n nífẹ̀ẹ́ yín ni wọ́n máa gbàdúrà kẹ́kẹ́rin kése. Bísí hátìlì jísìmí tẹ́bí kọ́. Ní pẹ́ ní pípẹ́ lásán tí ọ̀sán fà níbẹ̀ tí ọ̀sán láàfíà ń bẹ̀. Pípẹ́ yín bí sí àti jísìmí tẹ́bí kọ́. bẹ́ẹ̀ lẹ́ẹ̀mọ̀ wà. Tẹ̀bí kọ́ hawalẹ̀ àyà ni. Bí gbogbo àwọn tó tóbi ṣe wá ń fẹ́ yín ní tí máa lò ó lọ tí ó kùn tí ó pẹ́ wá ní tí ọlá la ilaha illallah ọlá Mákàmàdí ọlá títóbi Ọlọ́run ọlá la hawla wala quwwata illa billahil aliyyil azim wala quwwata illa billahil aliyyil azim la hawla wala quwwata illa billahil aliyyil azim. sallu ala nabiyil karim sallallahu alayhi wa sallam.